ẹ̀yin tẹ́ ẹ ní ìbọn lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ èyí lohun tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe, iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀. Nítorí bí àwọn ẹrú ikú kan ṣe ń kó oríṣiríṣi ìbọn àtàwọn ohun ìjà olóró pamọ́ sílé, ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ́lá Hamzat ti kìlọ̀ fún gbogbo àwọn èèyàn láti lọ tètè jọ̀wọ́ àwọn nǹkan ìjà olóró náà sílẹ̀ fáwọn ọlọ́pàá tàbí kóhun tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú wọn. Nígbà tó ń lu aago ìkìlọ̀ náà sétí àwọn tọ́rọ̀ ọ̀hún kàn lórúkọ ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Òṣìfẹ̀sọ tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé ọ̀rọ̀ yìí kò yọ àwọn tó ní ìwé àṣẹ fún ìbọn wọn sílẹ̀. Ìyẹn ni pé bí àwọn tó ń lo ìbọn lọ́nà àìbófinmu ṣe gbọ́dọ̀ jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ làwọn tó ń lò ó lọ́nà tó bófinmu náà gbọ́dọ̀ fi tiwọn náà sílẹ̀ fún àyẹ̀wò àti àtúnṣe ìwé àṣẹ wọn. Òṣìfẹ̀sọ ní èyí wà ní ìbámu pẹ̀lú òfin ọdún 2004 èyí tó de àwọn ohun ìjà olóró. Ìdí nìyẹn tí òun fi rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí irú ohun ìjà báyìí bá wà níkàáwọ́ wọn láti kó wọn lọ sí tẹ̀sán ọlọ́pàá tó bá wà nítòsí wọn àti pé ìgbésẹ̀ náà kò ná wọn lówó rárá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìkéde tí CP Hamzat ṣe yìí wáyé lẹ́yìn tí adelé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tókùn pàṣẹ pé kí àwọn ọlọ́pàá káàkiri ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè yìí wá gbogbo ọ̀nà láti paná gbogbo ìwà ọ̀daràn nílẹ̀ yìí èyí tó ń wáyé látàrí bí àwọn nǹkan ìjà olóró ṣe pọ̀ yamùrá láwùjọ. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé pé èyí kò yọ àwọn tó láṣẹ láti ní irú àwọn ohun ìjà báyìí lọ́wọ́ kí wọ́n bá lè ṣàtúngbéyẹ̀wò láńsẹ̀ǹsì wọn. Ó wáá rọ àwọn aráàlú tó bá ní ohunkóhun tí wọ́n fẹ́ fi tó àwọn agbófinró létí láti pe iléeṣẹ́ ọlọ́pàá sórí àwọn nọ́mbà wọ̀nyí 07055495513 àti 08081768614 pẹ̀lú nọ́mbà ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn 615. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.